lórí ọ̀rọ̀ princess Ògúnnágbòǹgbò àwọn tí wọ́n rán bàbá Ìjẹ̀ṣà níbi tí ó fẹ́ lọ àti ọ̀rẹ́ rẹ̀ Iyabo Òfò tó jẹ́ wípé Ọlọ́run ní dájọ́ àfihàn pínran ńlá fọ̀rọ̀ wọn ṣe. Wọ́n á máa sọ̀rọ̀ kan pé ó kò ń tiẹ̀ ń wájú, a nígbàgbọ́ pé wọn ó kò ní tiwọn ń wájú. Ẹ má sòpò bá wọn jà, ẹ má sì fògùn bá wọn jà, fúnra wọn náà mọ fúnra wọn lóògùn jẹ, ẹ má fògùn bá wọn jà. Ọlọ́run bá mi ló ní ìdájọ́ lọ́wọ́, inú mi á máa dùn bọ́lọ́run bá ń gbèjà èèyàn. Kò sí ẹ̀dá tó lè gbèjà rẹ̀ bí k'Ọlọ́run ń gbèjà èèyàn. Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí, a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá. Ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ. Ètí a bá sọ gan-an ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Ó yẹ ká sojú abẹ́ǹkù. Tọ́lọ́ bá gbèjà èèyàn a máa dé àkókò kan tí yóò tún sú ẹni tó ní ìjà gangan pé ìwọ Ọlọ́run ìran tó báyìí. Ṣùgbọ́n bàbá gbèjà lọ́wọ́ ara ẹni bí ìṣẹ̀lẹ̀ bí bá ṣẹlẹ̀ sẹ́ni tá a fẹ́ gbèjà ara wa lọ́wọ́ rẹ̀, ẹ̀rí ọkàn ò tún ní já sinmi pé àwa la sì fa ní tó débẹ̀ nìyí o. Mi ì fẹ́ ní òkú èèyàn lọ́rùn, n sì fẹ́ kéèyàn olókù mi lọ́rùn, n sì fẹ́ ní ipa àtìpín nínú ìṣubú ẹnikẹ́ni. Princess ló jáde sórí ètò. Bá a mú kọ́ọ̀dù type C wá, yọ type C wá fún mi níbi tí mo ti fẹ́ play video ó ti fún mi low battery. So gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ò ní wípé kọ́mẹ̀ntì àwọn èèyàn ni mo kọ́kọ́ rí ń pé tá a bá lé ni tá a bá bá ni ìwọ̀n lábá ní sọ̀tá. Princess ń pé káwọn ọlọ́mọ kí wọ́n mọ ọmọ wọn lẹ̀ o, pé bọ́n ṣe fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ o. And again kò yẹ kí bàbá Ìjẹ̀ṣà ó dé níbi tó lọ. Lójú òun, lójú ìwòye òun, bóun ṣe fẹ́ ni pé kó ṣe ní àjọ àlọ́ọ̀dé. Ṣùgbọ́n bí ènìyàn kọ́ lọ́rùn rí. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n yọ bàbá Ìjẹ̀ṣà lórí tí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ló jẹ́ kí ìdásílẹ̀ rẹ̀ ó jẹ́ kankan. Àwọn náà ìjọba ti mọ̀ wípé ó ní ìgbìmọ̀pọ̀ ìdìmọ̀lù àti ìdọ́gbọ́n fẹ́ fìyà jẹni lọ́nà àìtọ́. Ṣé mọ̀ pé bí kàbá rojọ́ ìkà kọ́ ni yóò da. So àwọn princess wọ́n mọ̀ lo agbára o. Ẹjá gbọ́rọ̀ rẹ̀ ìfẹ́ lu àmì fàágùn fún program yìí rárá kó lè bá nítumọ̀, kó jẹ́ ṣókí bí ọbẹ̀ oge kó sì nítumọ̀. God bless you. So first and foremost, okay, it's no longer news that the convicted serial pedophile and now mo nígbàgbọ́ pé ń gbọ́ tí wọ́n fẹ́ kó jẹyọ náà ló ń sọ yìí. It's no longer a news that Syria convicted, can you imagine, human being for that matter, rapist is out. Syria rapist is out. And that's no longer news. But I saw some things and I felt like, no, it's better. So this video, before I start, I might not be able to read comments because obviously I'm on multiple platforms. Tó bá ń wò bó ṣe ń ṣe program yóò ti mọ̀ pé tension wà lára ẹ̀. Tension tó wà lára ẹ̀ ni pé ẹni tá a rò pé òní dé ó ti dé báyìí, ojú wo la fi wora wa. Ojú ò lè tẹ́ ẹni tó tanná, ẹni tó paná ló máa lónìí tìjú ayérayé. Káwo bẹ́yìn náà ṣe lògo yín. So, but if I can get somebody to do admin, I don't mind. So, first and foremost, like I said, it's not too good news. And I'll tell you why. Let me start with the good news first. The good news is... Okay.
Mr. Dominic n tó wà níwájú orí mi ó wo ni ọgbọ́n àrọ́gbọ́n dá sí àwa àbáwá torí ó wo ká mọ́ ṣètò bí ó wo ni o lọ yọ sí mi kùdùrú níwájú orí wọn o ẹ bá mú mọ́ra náà ni o adáramọ́sù òsì adáramọ́tọ̀ òsì sẹ́mi wá jàǹjànú ni tó wo òfin lè mú mi lórí ó mú mi lórí o ó mú mi lórí o ó wo mú mi o ó wo sọ mí o ó wo bèrè sọ mí o iwájú orí ni o ó ń fà mí lórí bíi ẹ̀rí sí ń lè dé fìlà mi dáadáa ó ń fà mí lórí bíi. Like I said years ago, and I've kept on saying, during investigations, we found out that Olariwaju James Omiyinka, aka Baba Ijesha, we found out that he had dozens of, victims. So I speak for myself when I say I spoke and met with about 12 of his victims. No, what victim káàkiri wàhálà gò ní ọ̀pá láìsí wọ́tà rẹ̀ ọmọ pórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bí ikú lé lórí wàhálà gò ní ọ̀pá láìsí wọ́tà rẹ̀ mọ̀ wá àwọn victim káàkiri kẹ́ ẹ mọ̀ create victim tí ò sí kẹ́ ẹ mọ̀ kí ọ̀rọ̀ sáwọn ẹni ẹlẹ́ni nínú pé kán jáde against bàbá Ìjẹ̀ṣà káyé yín ó lè bá àtàn ni káyé yín ó lè bá àparẹ́ ni kẹ́ ẹ lè bá àtàn bí ọdún eégún ni. Those of his victims who couldn't speak out, or there's no how you can make it up to somebody who has had to, suffer that kind of violence from anybody, any form of abuse, especially by a minor, so there's really nothing you can do that will compensate for their pain or what they've been through. So, but I know that on one side, some of them feel as if maybe they got little justice, because we all know Olariwaju James Omiyinka, aka Baba Ijesha, should be behind bars for life. Can you imagine? We all know. Ọ̀pọ̀lọpọ̀ béèrè tá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ní ẹ mú jáde. Ọmọ tẹ́ fi rojọ́ against Baba Ìjẹ̀ṣà. Kí lọ́jọ́ orí ẹ̀? Ìwádìí fi hàn pọ́jọ́ orí ẹ̀ ju iye tẹ́ pé lọ. Rí bá certificate ẹ̀ mú jáde. Now, the number 2 one is, for the few years that he was incarcerated, there were no new victims, at least from him. Can you imagine? Bí lẹ́yìn ìgbà tí Baba Ìjẹ̀ṣà ti wà níbi tí Baba Ìjẹ̀ṣà wà o. Àwọn èèyàn míì wà tí wọ́n lè sọ pé Baba Ìjẹ̀ṣà fipá bá lò pọ̀ lọ́nà wo níbo lásìkò wo nígbà wo níbo náà ti ṣe. We've seen so many other cases. We've seen the one. No, Baba Ìjẹ̀ṣà kò wulẹ̀ ṣiṣẹ́ mọ́ gan-an. Àwọn obìnrin ló kù sí ń lé kiri. Obìnrin dẹ̀ wá wọ́n lù gan-an. Ló fi jẹ́ pé ká fipá kìyàn mọ́lẹ̀ ló kù téèyàn wá mú ní bàdà téèyàn mú níṣẹ́ gan gidi. There have seen many cases that really ended like badly, but at least for those years, Olariwaju James Omiyinka, aka Baba Ijesha, stayed away. He was not able to harm anyone. So that's another upside. Now, the third upside is that now everyone is aware. So before. God bless you, jàre. Madam Ibas Olawumi, a kú oríire jàre, kàtìkàtì ló ń sọ lẹ́nu. Káyé rẹ̀ ò lè bá ta tán ni, káyé rẹ̀ ò lè bá bàjẹ́ tán ni. I continue. This video is for the few sane Nigerians who believe that children need to be protected. Ọ̀dẹ̀ ni ọ́, kò sẹ́ni tí ó mọ̀ wípé children need to be protected. Loved, provided for. People who believe that rape or assault, sexual assault is evil. Bẹ́ẹ̀ni ẹ sọ jàre, irú yín náà lẹ ròpù ẹni ẹlẹ́ni. Mi mọ̀ bóyá ẹ gbọ́ ti ṣẹlẹ̀ t'Anambra. Tí ìyá ròpù tó ròpù ọkọ ẹ̀. Ọfọmọ ẹ̀ méjì ròpù ọkọ ẹ̀. Wípé ọkọ òun ló gbàbálẹ̀ àwọn ọmọ méjì. Ẹ béèrè lọ́wọ́ mi pé ọmọ ọdún mélòó làwọn méjèèjì. Ìkan ọmọ ọdún 5, ìkan ọmọ ọdún 3. Kéèyàn dẹ̀ ròpù ọkọ ẹ̀ ní police station bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá ti ya fọ́tò mánu yẹn.
wọ́n gba àwọn ọmọ méjèèjì lé lẹ́sẹ̀ wọ́n kàn kọ́ fa ojú wọn wọ́n dẹ̀ ya píkṣọ̀ ẹ̀ ó ń lo ẹ̀wọ̀n nù ọpẹ́lọpẹ́ ọmọ àkọ́bí wọn ọmọ ọkùnrin tó jẹ́ ọmọ ọdún 9 ń ló táṣìírí pé màmá àwọn ló ń tírèènì àwọn báwọn ṣe máa sọ̀rọ̀ pé káwọn parọ́ pé dádì àwọn ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí. ẹni tọ́lọ́run ò lè mú o ọlọ́run ìṣẹ̀dá olúwa rẹ̀ o èmi wá ní ẹni tóbìnrin ò lè mú o ọlọ́run ìṣẹ̀dá olúwa rẹ̀ o my lovely brother. ìyẹn ìwà àtòbìnrin ń jà lọ́wọ́ ọwọ́ kápárù inú ẹ̀ wá ń dùn ọwọ́ ń sakọ tẹ́ jẹ́jẹ́ o wọ́n jẹ́ kán treat fọkọ̀pẹ́ o kò sí ẹni náà bó ti wù kó lágbára tó sọ pé mi Àkàndá sọ fún ọ pé kò sí ẹni náà bó ti wù kó lágbára tó tóbìnrin ò lè mú bọ́bá rẹ̀ nìkan ti ń dánú fún ọ wípé ọ lágbára ọmọ èèyàn èmi tóbìnrin bá wo ẹ má sọ pé tóbìnrin bá wo orin ẹnìkan ni ó ní ẹ má sọ pé tóbìnrin bá wo báwọn ọkùnrin bá ń lérí tán bá ń fẹsẹ̀ halẹ̀ kán má sọ pé kí lóbìnrin fẹ́ ṣe iṣẹ́ ọwọ́ obìnrin lórí òun ẹni tí wọ́n jọ dìmọ̀ pọ̀ ìyẹn ti sá lọ wọ́n fẹ́ rán ọkọ lẹ́wọ̀n lórí kíni bóyá lórí ilé bóyá lórí bóńdó sẹ́ńjì kan lọ́wọ́ bóyá torí pé ìyàwó ń yàlè ta lọ́mọ̀ bóyá ọkọ ló bí ọmọ méjèèjì yẹn fún because ẹ já béèrè lọ́wọ́ ara wa kí ló dé tó ọkọ tíyàwó fẹ́ rán ọkọ ẹ̀ lẹ́wọ̀n àwọn ọlọ́pàá dẹ̀ ti gbàgbọ́ ọmọ ọdún 9 lọ́lọ́run fi ṣe gàrí tíra mánu yẹn recent news ni o àná làkà o àná òde làkà o ọmọ ọdún 9 ló jẹ́wọ́ màmá àwọn ń tútọ́ àwọn bí ìgbà tán èèyàn bá ń kọ́ ọmọ ní lẹ́sìn ni ntẹ́ sọ nìyí o wọ́n bá béèrè lọ́wọ́ yín ntẹ́ sọ rí o ó ní iye ọjọ́ tó fi tírèèni wọn látìgbà náà ti arrest woman yẹn wọ́n arrest ẹ̀ wọ́n gba béèlì ẹ̀ wọ́n fẹ́ gba béèlì ẹ̀ ṣé kìí ṣe ìbanilórúkọ jẹ́ nìyẹn ìsídàkọ́jẹ́ wọn gbére tàbí ìdájọ́ ọkùnà bá fún màá nìyẹn o kò sẹ́lẹ̀rì ọpẹ́lọpẹ́ ọmọ ọdún 9 who knows bóyá ọmọ ọdún 9 yẹn nìkan lọmọ tiẹ̀ gangan ẹjá mọ bọ́rọ̀ ti bàbá Ìjẹ̀ṣà ibọ̀ princess. This video is for those who still wish to, how do I say? gbogbo àwọn emotional thoughts yín àbí emotional reaction yín kò ní nǹkan kan ṣe láyé àwọn ọkùnrin mọ́ a ti kẹ́kọ̀ọ́ tó pọ̀ lọ́dọ̀ yín nìsín ìjọba náà ti ń kẹ́kọ̀ọ́ tó pọ̀ pẹ̀lú àwọn ìwà àgàbàgebè yín àwọn agbẹjọ́rò náà ti ń kẹ́kọ̀ọ́ tó pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ti ń kẹ́kọ̀ọ́ tó pọ̀ pẹ̀lú àwọn ìwà àgàbàgebè yín girlfriend máa dé girlfriend máa wọ́kùnrin lọlé bóyá wọn fún lówó tán jọ ṣàdéhùn ni ó parọ́ ni ó sọ pé ni ó dédé faṣọ ẹ̀yà ni ó fi nǹkan gún rẹ̀ yóò lọ police station yóò ná rape òun ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí nítorí ẹ̀ báyìí nítorí nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti sojú mi ní gáràjì Sango Ọ̀tà tóbìnrin pariwo lè lọ́kùnrin lórí wọ́n ti fẹ́ẹ̀ na bọ̀bọ́ yẹn wọ́n ti ń na bọ̀bọ́ yẹn kó tó ẹ̀sẹ̀ sọ pé boyfriend ó ní ó sì sí fóònù ó ní àwọn ọkùnrin náà tá à kì ń gbọ́ kọ́m tí nǹkan bá ṣẹlẹ̀ géèsì ọkùnrin ẹgbẹ́ wa à níwádìí especially tó bá ti jóbìnrin lọ ṣẹlẹ̀ sí àwọn obìnrin ti wá gbọ́ngbọ́n kan pé tó bá jóbìnrin àgbàlagbà ni ayé ó béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìwọ náà wá lọ ṣùgbọ́n tẹ bá ti sọ pé ọmọdé kálukọ́ wà gbarata a máa sọ pé ká lọ́mọ tèmi náà ni ká lọ́mọ tèmi náà ni tó bá jẹ́ ọmọ tiẹ̀ náà ṣé wọ́n lè gbà tó bá jábúrò tiẹ̀ ṣé wọ́n lè gbà ní tí wọ́n fi ń kí ìwà nìyẹn o nǹkan fi fìyà jẹ àwọn ọkùnrin nìyẹn o because to the best of my understanding bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ èèyàn ẹlẹ́ran ara tí kìí ṣe ìkà àti ọ̀dájú èèyàn tí gìsẹ́ńtáyé ẹ̀ ti bàjẹ́ tí ń wẹ́ ẹni tó náà tó ń bá yé tiẹ̀ jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà lọ síbi tó lọ ní gbèdéke ìgbà tó fi lọ yẹn tó bá jẹ́ pé ó ṣẹ̀ èèyàn lóòótọ́ ó yẹ kóńtò òun ti fojú fo àṣìṣe ẹ̀ kóńtò òun ti gbà wípé tó ó ti jẹ̀yà ẹ̀ṣẹ̀ so eléyìí tí òpònú yìí wá sọ jáde nísìnyí kí ni tó fẹ́ mú jáde ńbẹ̀ sọ fẹ́ dá bàbá Ìjẹ̀ṣà padà ni
àfi tí òun gangan bá lọ sẹ́wọ̀n ló kù ní kíní olójú yókíyókí ẹlẹ́lẹ́yà ìràwọ̀ ti tán kò sí nǹkan kan mọ́ ẹ ti jẹ́ tán ẹ ti báyé yín jẹ́ láàárọ̀ ọjọ́ ẹ wá rọ̀sán lò ẹ wá ń wẹ́n tẹ́ fẹ́ bá tiẹ̀ jẹ́ ọkùnrin wo náà ni ó wà fẹ́ ọ báyìí nísìnyí torí Ọlọ́run ọkùnrin wo ni ó fẹ́ pa mí nkú sórí bẹ́ńbẹ́ ọkùnrin wo ni ó fọ́ dájú ọkùnrin ni ó fọ́ dájú obìnrin because tó o bá lọ́kọ ńlé nísìnyí ká lọ sí ọkọ ẹ tọkọ ẹ wá tọrọ àforíjì o lè pa kílì ò tó mọ́ o lè sọ pé kò tán nú ẹ. Protect whether their own children or other people from this kind of horrible experience. If you don't fall under the category of these people I've mentioned, you don't have any business here. Except maybe you just feel, I must see Princess Timbari, Princess Molika. I know some of you are. Kí ló wà addicted to you? Kí ni tí èèyàn fẹ́ rí ọ fún? Don't lè sọ pé I must see Princess yìí. Kí ni tó jẹ́ ní ìlàrẹ̀? Kí ni tó ní ìlàrẹ̀? Kí ni tó wùyàn lórí nípa ẹ̀? Ikú ọ̀sẹ̀ tí ọmọlàkejì ẹ̀ hop. Bí o fẹ́ kọ́ ọmọlàkejì ẹ̀ ó kú sí jail. Wípé wọ gangan ológo ọlọ́jọ́ ọ̀la mọ́. Ayé kọ́ ní pín ògo Ọlọ́run ní pín ògo. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí bá ti ń gbèrò kó wọn fààyàn kankan wálẹ̀ ilẹ̀ lónà odò sí kò ní kó ńlẹ̀. Gbogbo eléyìí tó ń kọ tó ń sọ yìí nísìnyí kò sí sympathy mọ́ àti lo sympathy kọjá. Àti wá rí wípé ìtanú ìlara ìwà ìkà àtoró tó wà nínú yín ilẹ̀ fi gbégbèsè tẹ́ gbé. Ìkan nínú yín ti kàgbákò àmọ́ lára yín tó ti kàgbákò lábẹ́lẹ̀ tá a rí kálukú yín ní ọkàn tiẹ̀. I say some of you are internet stalkers. Like if you don't see somebody, like you won't be okay. So if you don't fall in this category, this video is not for you. Now the other upside is people are now aware. So schools, when they see him now, they know to be very careful. Can you imagine? So tíléèwé bá ti rí bàbá Ìjẹ̀ṣà nísìnyí, they know they will be very careful. Torí kẹ́ni ní ó bá wọnú sùkú o, ní ó bá mọ́ ọmọbìnrin wọn, ní ó bá tẹ́lẹ̀ lórí fídíò. Àbí gbogbo èèyàn tó wà ládùúgbò ni wọ́n máa sá káàkiri báyìí nítorí torí pé bàbá Ìjẹ̀ṣà dé. Kẹ́ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn olórí burúkú èèyàn, àwọn ọmọ ṣàǹfààní èèyàn. Àwọn tí wọ́n ti jóná tán tó ń wẹ́ni tí ó kò ní tán ṣẹ̀. Allahumma àmín, Allahumma àmín, Allahumma àmín, Allahumma àmín. Ẹni tí tiẹ̀ ti rún jẹ́gẹ́ kò ní kó ná mọ̀ títí wá. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó ná mọ̀ tí wá. Can you imagine? Sọ̀rọ̀ gidi ló ń sọ lẹ́nu yẹn. Ọ̀rọ̀ òpó náà ọ̀rọ̀ dìndìnrín ni. Àwọn skul ti wà wíẹ̀ nísìnyí. Tó bá ti dé nísìnyí wọ́n máa sá káàkiri. So yọkàn mọ wọnú kíláàsì ni, yọkàn mọ mú àwọn ọmọ obìnrin ni, yọkàn mọ bá wọn can you imagine? Báwo làwọn èèyàn ṣe ń ronú báyìí? Ọlọ́yà ni ẹlẹ́yà ni ọtí wáìnì ọ̀dà ìbò ti gbọ́ ti wáìnì lura. If you own a school and you see Olariwaju James Omiyinka aka Baba Ijesha around your school premises, you know what to do. Can you imagine? Ṣé rí i pé eléyìí tí ẹ ti ta? Hotels, because he's a known serial pedophile and serial rapist. A jẹ́ pé wọ gangan tó wà ládájọ́ báyìí nísìn. Ọ̀fọlọ́pàá mọ̀yàn ẹgbẹ́ lọ ilé ẹjọ́ dá lẹ́jọ́ wọ́n fi sọ́gbà ẹ̀wọ̀n. Ilé ẹjọ́ náà ló wá rìlíìsì ẹ̀ ìwọ ẹ̀sẹ̀ wá ń dájọ́ tiẹ̀ kí wá lára tó fẹ́ dábàá yà fẹ́ mọ̀. I'm saying this clearly because he also has adult victims. And I'm sure, if you need to know more about that, just watch my old videos. We're not going over that now. So it's not a matter of, because I'm not a child. No. He does it to children and also to adults. There have been women who have come out. So that's another one. Jẹ́ káwọn women yẹn jáde.
mọ́ ó ṣe fádọ́ọ̀tì náà jẹ́ káwọn women yẹn náà jáde àwọn tí wọ́n dàgbà tó bọ́n ṣe dàgbà tó táwọn náà sọ pé wọ́n fipá bá wọn lò pọ̀ sílẹ̀ kù lélẹ̀ yín ni àbí níwájú ìta àbí nínú mọ́tò ńbo náà ti ṣe kò yéèyàn. Oh my God. Baálé ọkọ ìlú, God bless you my brother. Mr. Yemi Ogunmola ní kàn bànújẹ́ lágbára Ọlọ́run. Wọ́n ní princess is so pained. Ọlọ́run ọba mi ń gbọ́ kò jù bá ń lọ. Ọ̀pásọlá Òkìkí Ọlárótìmí sir ìtìjú ti bá princess ní sir wàláì God bless you sir. Gbogbo ẹ ti dàjò lọ́wọ́ kọ̀ mọ̀ pé yóò dé. Àti àìtètè jí inú ọ̀tá ń dùn ajítan inú ń bí bàbá wọn kò tètè dé inú ọ̀tá ń dùn ó dé tán inú ń bí bàbá wọn. Láríwájú Omiyinka ti dé gbogbo ibi tẹ́ ṣàwọ́ ẹ̀ máa wọ̀ ẹ bá fẹ́ wọnú owó kankan ẹ máa wọ̀ gbogbo àwáwí tẹ̀ ń wí ayé ti mọ̀ pé rọ̀lẹ́ pamọ́ ayé ti mọ̀ pé tiyín lọ́ fẹ́ ta ayé ti mọ̀ pé ìyàwó padà jẹ́yìn ẹ padà jì ayé Ọlọ́run ni ó fi jẹ́ o àwọn oníyà kankan tá a fẹ́ fi jẹ́ o àti fàyín lọ́lọ́run lọ́wọ́ kóòtù Ọlọ́run lẹ́wà kóòtù ayé lẹ gbé bàbá Ìjẹ̀ṣà lọ adájọ́ ayé dá lẹ́jọ́ àwa gbẹ̀yìn lọ kóòtù Ọlọ́run la fẹ́ kó dájọ́ n la fẹ́ kó gbèjà káwájọ wo ẹ̀yin àtọ́lọ́run lẹ́jọ́ kájọ wo ibi tí yóò yọrí sí ẹlẹ́lẹ́yà gbogbo. Landlords now know that this is the person that Olariwaju James Omiyinka aka Baba Ijesha is. Can you imagine? So káwọn landlord ọmọ bá àgbà sílé mọ́ ní gbogbo rádaràda tí ń sọ yìí so inú ilé mélòó ló ti gbé tí wọ́n ti múròyìn wá pé ọba ìyàwó wọn ṣe nǹkan bẹ̀ o àbáwọn ọmọge bẹ̀ ló ilé ló ṣà ń gbé kẹ́ tó kó gbogbo wàhálà yìí bá lọ́rùn mọ́ gbáyé mọ́ gbọ́rùn sèré apọ̀ Ọlọ́run ọba mi ọ̀ka Ọlọ́run ọba mi ló dáyé lọ́dọ̀run ló dá fẹ́fẹ́ ló dá gbogbo nǹkan béèyàn bá ti sí láyé ọ̀run làálàá béèyàn bá ti sí lọ́run ó ń bẹ láyé kódà kéèyàn ó kó sódò inú ilé ayé náà ló kú sí kí ní ó jó yàn pa inú ilé ayé náà ló kú kí mọ́tò ọ̀pá yẹn inú ilé ayé náà ló kú sí kí wá ló ṣẹlẹ̀ gan kí ló dé gan báyìí èwo ọlọ́pàá Yorùbá lẹ́ ọlọ́pàá ìwò ń tèpè amúníjà amúní èwo lò ní bọ́nú ilé ìtọ́ ọ̀dánwò yìí to the best of my understanding so far tẹ́ ti mú so far tó ti jìyà ẹ yọ̀ǹda ìsílẹ̀ náà tá a bá mọ̀ ọ́n tí ọjọ́ kọ̀ọ̀kan sí láàfílẹ̀ ẹ yọ̀ǹda ẹ jẹ́ kó gbélé ayé òun náà ní nǹkan tó wá dà nílé ayé òun ní tó wá ṣe nílé ayé náà ẹ wo adúrú tìjú tẹ́ fún ẹ wo bẹ́ẹ̀ ṣe mákùdé bá ṣí ẹ̀ bẹ́ẹ̀ ṣe mákùdé bá lé ayé ẹ̀ I saw him yesterday I was crying òun gangan sọ̀rọ̀ ń sunkún ni ẹ̀ tó bá gbọ́ gan ó ti mọ̀ pé ó ti sunkún ó ti sú ó ti rẹ̀ ẹ́ to the best of my understanding irú princess yìí ó yẹ kó jáde kó sọ nǹkan kan tó bá fẹ́ jáde sọ̀rọ̀ kọ́kàn sọ wípé tó wọ́n ti release bàbá Ìjẹ̀ṣà o àfi ilé ìtókù sọ́wọ́ Ọlọ́run gbogbo ẹkún tó wá jáde tó wá ń sun lórí social media tó pọ̀ ń sọ̀rọ̀ yìí kó lè bá a ṣẹlẹ́yà ni. So you don't have an excuse, okay? Now, I saw some things, some people sent me a link, and also people have been calling me, oh, this is what they saw online. Look, this video is for intelligent people. Ni wọ́n ló wà intelligent now. Mo ráyè clouds. Clouds ló ń chase. Gbogbo àwọn tó wà níbí pátápátá àti Facebook àti YouTube intelligent people ni wọ́n. Òmùgọ̀ nìkan ni máa ń gbọ́n ni máa ń rò pé òun gbọ́n òun nìkan ló ń gbọ́n láyé. These videos are for intelligent people. Intelligent people wo ṣé wọ́n gangan wà ìwọ tó ń sọ̀rọ̀ gangan wà intelligent now. Mátàmọ́ òrùn tí ọjọ́ ra wọn mọ́ra wọn ìtanú ìwà àkàtó nínú ìlara rẹ̀ káwo pé kọ́ ọmọlàkejì òkú ìtanú ni ìwà ìkànnà ń pè to the best of my understanding tọmọdé bá ṣẹ̀ tá a ti bá wí lọ́nà tá a fẹ́ fi bá wọ́n yá tẹ́wọ́ ẹ àti fúnlẹ́gbà mẹ́ta ó ti tán kádẹ̀ mọ́kàn kó ń bẹ́ ó ti jì ẹsẹ̀ nìyẹn whatever tá a bá tó ṣe fún lẹ́yìn èèyàn jẹ ni ẹ lérè lè yàn jẹ o ẹ lọ wá bí jókòó. You get any tickle party is people who don't have a purpose or who don't have
like focus in life. That ṣé wọ́n you nìkan want to live on cloud chasing. ìwọ ló wá ní focus in life ń bo focus ẹ yọrí sí kí ni focus ẹ gangan. I'm way past that. Okay, now you know. So if anything happens after this time, okay, before you tag me and say, oh, princess, and she said it to justice for, no, now you now know. Now, Baba Ijesha, Olariwaju James Omiyinka, aka Baba Ijesha, was sentenced to 16 years total. 5 years on one count, 5 years on another count, 3 years on one count, 3 years on another count. 5 plus 5 is 10, plus 3 is 13, plus another 3 is 16. Now ẹ máa gbọ́ bí tó pònú ẹni tó lóun wà intelligent yìí tí ò ti ní làákàyè dáadáa. Gbogbo aláwọ̀ àwí ẹ̀ǹgbà tí wọ́n dájọ́ Bàbá Ìjẹ̀ṣà. Wọ́n náà fẹ̀sùn mẹ́rin kàn 5 years fẹ̀sùn méjì, 3 years fẹ̀sùn méjì, ó jẹ́ 16 years. Wọ́n wá ló máa rọ́ọ̀nù ẹ̀wọ̀n ẹ̀ concurrently. Concurrently mean pé ọdún tó tóbi jù ń bẹ̀ nìkan ló máa serve, which is 5 years. Now ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wá sọ wípé kò jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀, pé wọ́n defile ọmọ. Ilé ẹjọ́ ti strike yẹn out tipẹ́tipẹ́, pé kò fẹsẹ̀ múlẹ̀, wọ́n report ẹ̀ níbi kankan, kò sákọọ́lẹ̀ fún, kò dẹ̀ sẹ́ni kò dẹ̀ sẹ́lẹ̀rí tó wà ń bẹ̀. N tí wọ́n fi sentence Bàbá Ìjẹ̀ṣà ń gbà náà ni pé assault tàbí pé ó fọwọ́ kan lady yẹn lára. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dẹ̀ strike out wípé ẹ̀sùn fipábánilòpọ̀ tán fi kàn án o kò jẹ̀bi ẹ̀. So now ńgbà tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dájọ́ fún èèyàn tán ti release ẹ̀, ṣé ń tọ́ wá ń sọ ni pé ilé ẹjọ́ mọ nǹkan tí ilé ẹjọ́ ń ṣe. Ńgbà tó mọ̀ pé o lè dájọ́ ọmọ bẹ́ẹ̀ o lè fi sínú yàrá rẹ fún dídí 16 years ò ní gbẹ́jọ́ lọ ilé ẹjọ́. Ńgbà tí ilé ẹjọ́ dájọ́ òun fò káàkiri ni ilé ẹjọ́ fèfọ̀ tiẹ̀ ńgbà yẹn nìyẹn. Wòye ọdún tí Bàbá Ìjẹ̀ṣà ti lò lọ́gbà ẹ̀wọ̀n. Ilé ẹjọ́ wá rí i pé kùdìẹ̀kùdìẹ̀ wà nínú nǹkan tẹ́ ẹrù mọ́ lẹ́sẹ̀. Àgàbàgebè ń bẹ ń bẹ, ọ̀tẹ̀ ń bẹ ń bẹ, ìkà ń bẹ ń bẹ, ìlara ń bẹ ń bẹ. Wọ́n wá ní òrí bẹ́ẹ̀, wọ́n á fòjá jáde pòkì bí ìkẹta tán, wọ́n á ń wí rédèrèdè lẹ́nu, jágbajàgba lẹ́nu bí ọmọ kú lọ́wọ́ adití. Ọ̀pọ̀lọ́ọ̀rẹ́ ọmọ ní odò mọ́ bá dà sáwúrú ju. Wọ́n á ń jó mo kùnà mo sìnà lórí ìtàkùn ayélujára, wọ́n á rò pé gbogbo èèyàn lọ́gọ̀ bíi tiẹ̀, gbogbo èèyàn ní ìlàkàyè bíi tiẹ̀, bọ́pọlọ tiẹ̀ bá ti dojúdé, ó rò pé gbogbo ọpọlọ wa dojúdé. Bí wọ́n bá ti mọ tó ń ṣe, ó rò pé gbogbo aláàmọ́ ń tà ń ṣe. Wọ́n á ń ro 5 mọ́ 5, 3 mọ́ 3, wọ́n á ní 16 years ló dá padà bẹ́ẹ̀. Ìwọ ò ní sẹ́ẹ̀lì inú yàrá kó o fi sí. That's the total number of years ọ̀dẹ̀ ẹlẹ́nu gbayawo bí àgbáwọlé gbẹ́dù. that he was sentenced to. But the judge asked that he serves the term concurrently. I'm saying this Concurrently. Ó túmọ̀ sí pé ilé tó pọ̀ jù ń bẹ̀ ló máa serve 5 years ló dẹ̀ pọ̀ jù ń bẹ̀, tó bá jẹ́ 3 years ló pọ̀ jù ń bẹ̀, ọdún mẹ́ta ló máa lò. only because for those who have been messaging me so that you understand, I don't want messages or whatever to break down. And for those of you, some of you have coconut head. Oh, yeah. Until you enter the lion's den. So 16 years, those counts, it was 4 count charges, 5, 5, 3, and 3. When the judge says somebody should serve terms concurrently, it means that the terms will run together, concurrently, together. So instead of serving 5 and coming back to serve 5 on, he will run the 10 together. So in total 16, but you will have to serve 5 because 5 is the highest. For those of us who know Ó yé wa now.
àjọmọ̀ bẹ́ẹ̀ gbà yẹ pé ọdún 5 ló máa serve láti 2021 títí dè sin sà ṣé kò tí wàá sáàfù ẹ̀ tán káwá pòkù régéjà ilé ẹjọ́ wá dálẹ̀ ṣé kò tí wàá jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ tán kì í ṣe ijọ́ kejì tó dọ́gbẹ̀ wọ́n ní ọmọ lọ o kì í sọ̀sẹ̀ kan tó dọ́gbẹ̀ wọ́n ní ọmọ lọ o kì í ṣe pé ìjọba síjú àánú wò ó. Mathematics. So 5-year term, another 5-year term, 3 years and 3 years. But he's serving the whole term together. So this is my hand 5. Now, the jail calendar, for those who have been incarcerated before, they will tell you, is 8 months a year. We have 12 months in our calendar, but the jail calendar is 8 months. So, if you multiply 8 by 5, how much do you get? You get 40 months. 40 months. That's what you get. Now, if you count, so this is 4 now. 5 years, 5 years, 3 years, 3 years. It's serving it together concurrently. Now we're multiplying this 5 years by 8 months. This 5 by 8, that's 40 months. Now we'll go back to when he started his incarceration, July 14th. So it comes together. July 14th, 2022 to 2023, a year, to 2024, 2 years, to 2025, 3 years. That is 3 years. 3 years is 36 months. Okay. 3 years in normal so, calendar, oku 4 months. 36 months. Oku 4 months. Go pay. You look at the 36 months, subtract it from 40 that he was supposed to. Can you imagine? You have 4 months left. Okay. That is August, September, October, November. That is, he has served his full term for this offense that I reported. He has served his full term. 5 years concurrent, 5 times 8 months, which is the prison calendar, that's 40 months. From July 2022 to July 2025, that's 36 months. The remaining 4 months, August, September, October, November. So those of you remember it was sentenced on the 14th of July. So he has served his full term. Why am I saying this? It's no secret that Yomi Fabiyi tried his best to turn this case on his head. Gbogbo ayé ò lè kọ̀yìn síyàn tán kò ní burúburú o kò mọ̀ lè kẹ́ni kankan mọ́ ni ìyàn tí ó kú láò mọ́ ó kú Yomi Fabiyi pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà. So kí lẹ̀ṣẹ̀ tí Yomi Fabiyi wá ṣẹ̀ báyìí o ẹja gbọ́. Do sort, we know he's a serial, rape sympathizer, and he's also been accused severally of some of his colleagues of sexual assault. So Yomi Fabiyi, we know, will try to, I don't know, maybe weave around or make stories. There is no story. There is no need to make any story. Besides, I still don't understand why anyone wants to make story for a rapist or a self-confessed rapist, because I believe the videos are. So if you've not seen the video, you can still go. It's there on my page, Princess. Ngbà tẹ́ bá kó kúkú bòyàn kò ní sọ tí ò ṣe. At least one of the video is pinned, so you won't need to scroll too much. That's another thing I want to point out. So for those of you who are saying, he's out, God will punish her, he's finally out. I don't really understand the depth of your understanding. But I want to ask you, how will God punish me for somebody serving his sentence? Do you think God supports child defilement or rape? You defile ọmọ tiẹ̀. There are some countries that if this happens, we all know that is the ultimate penalty. So ọ̀pọ̀lọpọ̀ náà àwọn country yẹn náà àwọn tó ń ṣe wọ́n máa wádìí wọn to certain extent. And gbogbo ọgbọ́n tẹ̀yìn obìnrin ń dáná láti jájàre. There's no need for us to fool ourselves. We know that Olariwaju James Omiyinka, the serial pedophile and serial rapist, has served his full term. We have publications, of course, we are already posted on my page a while. Ọmọ ẹran ni ọjà rẹ
mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí pé kú dédé àkókò yìí. Now ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o látẹnu princess. Àwọn ni dáadáa tí fògùn mọ́ dálá. Àwọn lè kú tọ́ dá yìí lẹ̀ tí jẹ́ dá. Àwọn náà ṣokùnfà bí bàbá Ìjẹ̀ṣà ṣe lọ sẹ́wọ̀n. Láàrin iwájú ọmọ mi yín ká wá dé wọn ò tó fẹ́ jẹ́ kọ́ lálàáfíà wọn jẹ́ kó sẹ́mẹ́. Ó ní kálárúgbó ọparúgbó ẹ̀mọ́ bàbá mi ó sọ̀rọ̀ lọ́la. Oh, Mr. Latin, we are expecting you to congratulate Baba Ìjẹ̀ṣà. Kọ̀ọ̀kan nìkan kan bá congratulate ẹ̀ bá àwọn congratulate ẹ̀. Sokoto ọba lè ní agilétí àbá àjíláyà kákan ń gbòbi tí ọmọ náà ní ọmọ. So akandọ́ra ayókòǹkò ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Ó ṣeé ṣe kí n rí èèyàn méjì tàbí mẹ́ta tí ó pè mí lórí ọ̀rọ̀ Baba Ìjẹ̀ṣà. Ìwọ̀nba tí mo ti gbọ́ lórí ọ̀rọ̀ princess yìí ti tó. Ó ti tó. Nọ́mbà tẹ́ lè pè mí sí +234 915 147 9599 +234 915 147 9599 +234 915 147 9599. Bàbá Ìjẹ̀ṣà ti jáde o. Àwọn ọ̀tẹ́ ò ní sinmi mọ́ o. Wọ́n ti ń sá kíjokíjo káàkiri, wọ́n ti ń gbọ̀n jìnnìjìnnì káàkiri o. Inú abímọ kú ìdùn o, inú wọn ò ní dùn o. Ọ̀tá yín ò ní nísinmi, wọn ò ní nísinmi o. Gbogbo àwọn tí ń dayé wa láàmú ṣìbálásìbolo náà ni wọ́n mọ̀ bá wọn o. Wọ́n mọ̀ sá kiri, wọn ò ní rẹ́ni gbà wọ́n o. Bí ó ṣe rí nu o. Ibẹ̀ yẹn kọ́ lẹ́ pè mí sí ẹni tí ń pè mí láti Dubai o. Ibẹ̀ yẹn kọ́ lẹ́ pè mí sí o, mo ṣe program lórí fóònù yẹn o. Nọ́mbà tẹ́ pè mí sí mo ti sọ o. Ẹni tó pè mí láti Belgium yẹn náà. Ráǹgbẹ́ nìkan náà ń pè mí láti China also. Nọ́mbà tẹ́ máa pè mí sí +234 915 147 9599 +234 915 147 9599. Bó ti ẹ̀ jẹ́ pé àwọn èèyàn ra sticker fún mi. Ẹ mọ̀ rà fún mi. Nítorí pé lọ́wọ́ ọ̀tún yín ẹ máa rí $sign bẹ́ẹ̀. Tẹ́ kàn máa click lórí ẹ̀ tó máa gbé lọ síbi tí sticker wà tẹ́ máa ra sticker fún mi. Àwọn aláàánú mi ò wá sórí ètò lónìí. Kò yẹ ká ṣe live lásán bẹ́ẹ̀ náà. Sẹ́yìn ò mọ̀ ni. As in, kò yẹ ká ṣe live lásán náà. Ó yẹ kẹ́ ra sticker fún mi. Ẹ ra sticker fún mi. +234 915 147 9599. Láàrin ìṣẹ́jú méjì tí n bá ti rí kọ́ọ̀lù gbà ń wọ́n máa lọ. Àwọn èèyàn tó fẹ́ pè mí ọ̀tọ̀ ní fóònù nọ́mbà tí wọ́n ń pè mí sí. Láti pè bẹ́yẹn náà lóòótọ́ náà torí pé wọ́n ẹ̀sẹ̀ háàdì mi sí WhatsApp ni. Tó bá lọ jẹ́rú WhatsApp mi èèyàn ní rí program yẹn contribute sí o. Kó tó róòlù tán, kó tó update tán, kó tó gbé nọ́mbà yín jáde, ilẹ̀ ti lọ, ilẹ̀ ti ṣú, ilẹ̀ ti mọ́. +234 915 147 9599. Kí n tiẹ̀ rí pè méjì gbé péré gbà kí n sì máa lọ. Nígbà tí n bá wá kúrò làwọn èèyàn máa pè mí o. Hello. Hello. Hello sir, ẹ kálẹ́ sir. Hello Baba Konda. Yes sir. Yes sir. Hello sir. Yeah, mo wà pẹ̀lú yín. Ẹ máa jìnnà síbi tẹ́ ti ń gbọ́ mi yẹn. Okay sir. Kò lè léra wọn bá. A dúpẹ́ fún ètò yín. God bless you sir.
ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa mo báyìí sá? ń gbọ́ yín báyìí sà. Yes. Ok, ẹ ṣeun sá. Yes. Àkọ́kọ́ náà orúkọ mi Ládé ti Dubai. Yà mo mọ̀ mo rí nọ́mbà yín. Àdúpẹ́ àtẹ̀dá ẹ̀bùn tí Ọlọ́run fún yín ẹ̀bùn náà ò ní pin. Àmín sà, God bless you sir. Ìmọ́lẹ̀ tí Ọlọ́run ti tàn sórí ayé ẹ̀yin náà tí ẹ̀ ń tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tó ṣókùnkùn sáwọ̀ ẹ̀dá. Ìmọ́lẹ̀ yẹn náà á máa túbọ̀ tàn nínú ayé ẹ̀yin náà. Àmín o, àmín sà. Àmọ́ nǹkan kan ni kò yé mi lọ títí. All right sir. Tí mo kàn yín ń béèrè tí mo ò tí ì rẹ́ni dá mi lóhùn. Kí ni wọ́n pàtó gangan tí bàbá Ìjẹ̀ṣà ṣe kó lè máa ṣe tó yẹn fún ọmọbìnrin yìí? Ṣé kò yẹ kó ní ojú títì? Kò tiẹ̀ yẹ kó wá sórí social media rárá for now. Honestly sir. Honestly sir. Mi ò rí any reason. Mi ì rí any reason àbí nǹkan tí ẹ fẹ́ gangan tó fẹ́ gbà mí díẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀mí ló fẹ́ gbà ó fún èèyàn náà. Àbí o. Kò yé mi, mo kò ní bí ẹ máa ríyàn kan tó máa lè sọ ìdí pàtó wáyé di ọ̀rọ̀ ẹni. Kò yé èèyàn o. Yomi Fábíyì ó ti sọ tiẹ̀, Fábíyì sọ tiẹ̀. Ó jẹ́ ó tàn mọ́lẹ̀ sí i fún nǹkan ṣẹ̀ṣẹ̀ yìí pé wọ́n parọ́ ọmọ ni. Bẹ́ẹ̀ni. Ìyẹn dẹ̀ sọ ó tún proceed ó ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbọ̀ngàn fún ara rẹ̀ tó ti mọ́lé wọn sọ̀rọ̀ ń pa ẹ̀rá. Wọ́n ti filẹ̀. Wọ́n ti fọ̀bọ́ yẹn lẹ̀. Ìgbà tán ṣe test fọmọ yẹn wọ́n náà rí spam lójú ara rẹ̀. That means kò pẹ́ tó sì ní ìbálòpọ̀. Wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ìta ló ní pẹ̀lú ó dárúkọ bọ̀bọ́ kan tó ń pè lókèlè. Ó dárúkọ ẹlòmíì náà. Ó dẹ̀ máa wọn yẹn wá kẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ yọ̀ǹda wọn ẹ fi wọ́n lẹ̀ mú bàbá Ìjẹ̀ṣà. Agbára obìnrin ni. Agbára obìnrin ni. Ẹ̀kọ́ tí eléyìí tí ó kọ́ wa. Bẹ́ẹ̀ni. Ìlérí tó kọ́ wa ni pé tí Ọlọ́run bá ń ṣe eré àní ibi ló ń ṣe. Bẹ́ẹ̀ni Ọlọ́run fi bàbá Ìjẹ̀ṣà pamọ́ ni o. Ọlọ́run fi bàbá Ìjẹ̀ṣà pamọ́ fún ewu tó lágbára kan ni bẹ́ẹ̀ mi ṣe ń wọ̀rọ̀ tó wà lẹ́yìn. Bẹ́ẹ̀mi náà ṣe rí nìyẹn. Torí mi ṣe ń ro ọmọbìnrin tó dàbí ẹlẹ́dẹ̀ tó wò bí ẹlẹ́dẹ̀ tó ta ló tẹ̀sán fẹ́ jìnnà pé ìyẹn sílé gbogbo Ọlọ́run. Kò sí ìyẹn mi ṣé bí ṣe ń sọ̀rọ̀ ẹni ṣe wá sọ pé mo fẹ́ fẹ́ lé. Because ọ̀rọ̀ kò ń ṣẹni kan tó attract mọ́ ọkùnrin lọ sí pé ọkùnrin fẹ́ gbé àbá ọkùnrin kò tí ẹ ń wo kí ni ìdí gan kó kí n wá. Kò yé mi rárá o. Àwọn agbọ̀rọ̀dùn bíi ẹgbẹ́ ẹ̀gbọ́n bó wà ní sọ pé tí bàbá Ìjẹ̀ṣà sọ pé ó dẹ bó jẹ́ pé wọ́n ṣe dírámà ni o bó jẹ́ pé wọ́n ṣe bọ́ sọ pé port èèyàn tó ń wọ́n ọmọ làkejì ẹ̀ kó ṣàkó tipátipá kó ṣẹ̀wọ̀n tipá tí. ẹ tí ì ṣe pé ẹ mọ̀ rí ẹ tẹ́ ẹ ti jọ ṣe ẹ ti jọ jẹ rí ẹ ti jọ mórí. God bless you sir. Ẹ wo Ọlọ́run á fún yín ṣe sir. Àmín sir, all right sir. Ọlọ́run ibi tí bàbá Ìjẹ̀ṣà náà wà Ọlọ́run á fún ní ìlọsíwájú. Àmín o. Ọlọ́run àtàpadà fún. Àmín sir, thank you so much sir. All right sir, yes sir. Kí tó lọ sir. Yes sir. Ẹ má bínú kí tó lọ sir. Ewì wa àti mísì ẹ o. Ó dà mo ti gbọ́ sir. Mo ti sẹ́ mẹ́sẹ̀sì yín tẹ́lẹ̀ ewì wa àrẹ́wì wa gbọ́ o. Ó dà mo ti gbọ́ sir, God bless you sir. Àwọn ìwọ̀n ti gbé wí wá o. God bless you sir, mo ti gbọ́ sir. Yes sir. Ó dà wọ́n sir, yes sir, yes sir. Ẹ kú fẹ́ o, mo appreciate yín o. Ọlọ́run nínú àánú ẹ̀ kò ní fẹ́ yín náà sílẹ̀ o. Iṣẹ́ ìṣe yín kò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run. Ìjì tí ẹ̀yin ọmọ gbèrú sí ni. Irinṣẹ́ ò ní dojú ìjà kọ yín. Gbogbo èso tó tara yín jáde ò ní mọ̀ nira. Thanks for your love and support always. Àwọn oníṣẹ̀ṣe wọn láwo nígbàwo nígbàwọ́ báwo bá gbàwo nígbàwọ́ títẹ̀ láwo tẹ yíya láwo fàyà. Ẹni tẹ́ ẹ ti rí ni o tẹ́ ẹ ti rí ni o ẹni tẹ́ ẹ mọ̀ rí ni o kì í sára àta o. Ẹni tẹ́ ẹ ti jọ jẹ́rí tẹ́ ẹ ti jọ mórí. Ọ̀rọ̀ wa délẹ̀ ní ìsìn ẹlẹ́fẹ́ kó nù kó rà sẹ́wọ̀n ni. Ẹni tó ń pè mí níbẹ̀ yẹn mi ní láǹfààní àti píìkì ẹ̀sà. Obìnrin ni mi ní láǹfààní àti píìkì ẹ̀ ń bẹ̀ mà. Torí pé orí fóònù yẹn ni mo ti ń ṣe program lọ́wọ́. Nọ́mbà tẹ́ lè pè mí sí ẹjẹ́ nǹkan ọ̀tẹ̀ kẹ́ lè gbọ́ dáadáa. Nọ́mbà tẹ́ lè pè mí sí ni +234 915 147 95
99 ẹ jẹ́ n farabalẹ̀ pé kẹ́ ẹ kọ́ +234 9 1 5 1 4 7 9 5 9 9 kọ̀ǹpútà mo fi pé hùn. So now wọ́n lọ́mọ ọ̀rẹ́ rẹ ni ọgbà ń kó orí bẹ́jẹ̀ bọ́bá ájọmọ̀ ọ̀tá rẹ ní ńkọ́ pípa lọ́pàá ẹ rántí ọjọ́ kan àbí bẹ́ẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà wá dáa rárá ni ẹ rántí ọjọ́ kan tó ṣe ń lóore ẹ rántí ọjọ́ kan tẹ́ ẹ nílò rẹ̀ tó bọ́ sásìkò ẹ rántí ọjọ́ kan tẹ́ ẹ jọ dẹ́rìn para yín tẹ́ ẹ jọ sọ̀rọ̀ ẹ̀rín ẹ rántí ọjọ́ kan tẹ́ ẹ jọ ṣíà ìbànújẹ́ ara yín tẹ́ ẹ jọ fẹ̀dùn ọkàn ara yín hàn tẹ́ ẹ jọ fọ̀rọ̀ lọ́ra yín ẹ máa rántí ọjọ́ kan tí wọ́n máa ta ọlọ́ta lẹ́sẹ̀ tó ò ní lè dìde tí wọ́n bí ọ lukòtò tó ò ní lè ṣe mọ́kọ́ tí wọ́n máa kọrin bàbá relé màmá relé fún ọ inú kòtò wọ́n sì ń gbé ọ lọ ilé wèrè wo àwọn ikán àwọn kòkòrò tí ń bẹ́nu sàré àwọn máa ṣàjọyọ̀ kí wọ́n tó gbé wa dé lọ́jọ́ tá a bá kú tán bá fẹ́ sin wa ẹni tí wọ́n bá rí sin láàrin wa tòrá àtúmọ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ ní kọ́lọ́hún ó jẹ́ wọ́n rí wa sin gbogbo òkú kọ́ wọ́n rí sin o inú bẹ́ẹ̀ lọ́ọ̀ la máa kú fún ńlá fi pẹ́ni tí ò tí ì kú ò tí ì mọ̀rú àrùn tí ó pa á. àwọn nǹkan tí mo bẹ̀rù ńlé ayé ò pọ̀ púpọ̀ ṣùgbọ́n mo bẹ̀rù àwọn nǹkan kan o àkọ́kọ́ tí mo bẹ̀rù láyé lọ lọ́hùn ọba tí í ṣe nǹkan tiẹ̀ pẹ̀létò ọba tí í ṣe nǹkan tiẹ̀ pẹ̀lú ìyanu ọlọ́run ọba mi tó fọ́nì ẹ lè rò pé yọ ya lóòrù kọ́ ya níbù ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ nǹkan kejì tí mo bẹ̀rù òun náà ni kú tó bá ti dé pinnu mo fẹ́ ní rédíò mo fẹ́ ní tẹlifíṣàn èèyàn wà láyé ni ẹ̀mí ń bẹ ni èèyàn ń jẹ́ èèyàn ni o àní gbà bàbá Ìjẹ̀ṣà tí yẹ kó jáde ọ wà láyé ni gbogbo tí ẹ jẹ́ àlá pátápátá njẹ́ èèyàn bá ti kú lálàá yẹn pin ọ̀gbọ́ Yorùbá ní bí ẹ̀mí ọ̀bá bọ́ ní ilé gíga ọ̀bọ́ bí ẹ̀mí ọ̀bá tí ì bọ́ ilé gíga ọ̀bọ́ kò síbẹ̀ yẹn wà nípò òṣẹ́ ó lè dọlọ́rọ̀ lọ́la tálíkà ò ní lè dolówó lọ́la sílẹ̀ ọmọ yìí ẹni tí ò rówó rí tí ò ra búlọ́ọ̀kù rí tí ò kó yanrìn ó lè donílé lọ́la wọ́n lè bùn lé owó lè dọ́wọ́ ẹ̀ mọ́jú ọ̀la tí yóò sì fi ra lé ọlọ́ọ̀ni jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni ó bá kú ò lè jí padà lọ́la ẹ̀ ń bá kú lálẹ́ ò lè jí padà lọ́la lẹ́yìn ikú tó tún bà mí lẹ́rù jù ní ọ̀la gangan ìdí ni pé ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la ń mọ̀ tomorrow is another classroom for me mi mọ̀ tí lecturer mi ní fún mi which is God so ẹ̀rù ọ̀la máa ń bà mí gan ntí tún máa ń bà mí lẹ́rù lóbìnrin ẹ̀yin màmá my lovely brother ìyàwó rẹ ń lè jẹ́ kó ga ọmọ yìí rẹ o obìnrin lè support èèyàn kéèyàn ga obìnrin lè support èèyàn káyé obìnrin lè má support èèyàn káyé èèyàn bàjẹ́ ikú tí pààyàn ó pọ̀ lọ́wọ́ obìnrin gan olóòbá kú gbélé ibùsùn tó fẹ́ sùn sí ẹnì obìnrin lọ́tẹ̀ oúnjẹ tó sáré hàn yín mọ́ngbà tó délé obìnrin lọ́wọ́ sọmọ tó pò mọ́ nínú ilé ayé náà láti rí ẹni tó jẹ́ pé bí ọba rọmọlà yọ lọ ẹ̀kú fọ́ọ̀gò yọ lọ ègò mọ́ fọkọjẹ́ wọ́n bọ̀ bùnmi balùwẹ̀ ẹ dáàdi kínní omi ìwẹ̀ yín ti wà ń balùwẹ̀ o ọkàn débẹ̀ ọbẹ̀rẹ̀ sí ní họ́ọ̀ṣẹ́ sára ọbẹ̀rẹ̀ sí ní dami sára sọ ọmọ tán pò mọ́. ìwọ kàn délé lálẹ́
ó lè rẹ̀ mí o ìbọ̀ lórí bẹ́ẹ̀dì sọ ọmọ tán gbé sábẹ́ ètò sùn lé. dáàdì kínní ẹ sáré wá wo kínní náà ìwọ náà sáré lọ gìlàgìlàgìlà ni mò ń bá yín ṣe ní sọ ọmọ tí wọ́n tẹ́ sójú ọ̀nà tó dá kọjá lọ. obìnrin wà nù tí máa ń já mi láyà tí máa ń bà mí lẹ́rù gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan ẹni tóbìnrin ọ̀bá wa ti lè mú ọlọ́run tí ì dá ẹ̀yọ́nú wọn ni ká máa bẹ̀bẹ̀ fún ilé tí ọ̀yọ́nú sí wa nù wọn láàrin wọn náà ni ká máa bẹ̀bẹ̀ fún ọba fẹ́ pẹ́ láyé o tó bá dáa fún wa lókè ìpẹ́ obìnrin mọ̀ sí o sọ́rí o ẹ má bínú o especially with the entertainer tá a bá rí i ṣe tó dáa fún wa tá a rọ́wọ́ yọ obìnrin wà ń bẹ̀. so gbogbo obìnrin kọ́ ló dàbí princess yìí ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la máa rí wọ́n máa ní sympathy torí àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn ṣùgbọ́n lẹ́yìn ìròyìn tí mo kà níjẹta látilẹ̀ náà èmi sábà gba emotion gbọ́. I always have different views about anything in life. Ọlọ́run dá mi wá sáyé as I supported the motion. I support the motion. Ẹ ti gọ́gọ́gọ́ kí lẹ wí bẹ́ẹ̀ ṣe wí yẹn náà ni ó wà òkè bẹ́ẹ̀ náà láéláé. I want to challenge you. Bó o lẹ ṣe arrive at n tẹ́ ẹ sọ pé arrive at n mo fẹ́ mọ̀. Bí ó bá bá mi lára mu kí n sọ fún pé ẹ̀yin lẹ rí bẹ́ẹ̀ o èmi ò rí bẹ́ẹ̀. Ilé ayé tèmi wá nìyẹn mi wálé ayé ẹtì gọ́gọ́ kásámọ ẹsájà mọ rọ́ọ̀fù ẹ lọ ìrọ̀ o. so ọ̀rọ̀ bàbá àjẹsà àti princess to the best of my understanding yẹ kí chapter yẹn close báyìí. báwo ni bàbá àjẹsà ó ṣe bọ́ sẹ́nu iṣẹ́ ẹ̀ padà tí ìkólọ rẹ̀ ó padà wá ilé yìí lọ jẹ́ àwa kọ̀ọ̀kan lógún. àwa lè kí bàbá àjẹsà kó kú oríire láì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ dúró ti bàbá àjẹsà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀hàn síta o because ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára bàbá àjẹsà. ìgbà tí mo gbọ́ ròyìn ọ̀hún inú mi dùn púpọ̀. inú mi ṣe kíni inú mi dùn púpọ̀ pé at last Ọlọ́run ṣeun. Before I will appreciate anybody Yomi Fabiyi ò ní mọ sàárè ọmọ. ìṣẹ̀ntẹ́lẹ̀ rẹ̀ ò ní bá rí ẹyẹ nú yóò bí wọ́n nú kò ní sí ní tí wọ́n fi ọ ṣe àwọn bíi princess báyìí wọ́n ń bínú ẹ̀. wọ́n mọ̀ wípé ibi tí múni wà náà ní gbanigbani wà ibi tó ń múni wà náà ló ń gbani wà. ẹ mú ẹ kì í ẹ pa ẹ nà ẹ ṣe kínní kan náà làwọn ti mọ̀ pé ẹ fi lẹ̀ ẹ jẹ́ ọmọ lọ ẹ yọ̀ǹda ẹ tí lílù tẹ lù ń ti tó to the best of my understanding ìyá tí bàbá àjẹsà jẹ ti tó. òye yé mi pé Ọláréwájú Omiyinka ó ti kọ́ ẹ̀kọ́ ó ti rí ìrírí ó ti rí ayé sí i. àwa ti rí fìrífìrí àwa ti rí fìrífìrí ayé ló jẹ́ ká máa bọ́ sòótọ́ ọ̀rọ̀ lé ayé. iná máa ń sọ fún ọ pé obìnrin ọ̀gbọ́n ète ni wọ́n ní àbí obìnrin ò ṣe kinní kan ni wọ́n ní má bá wọn dá wọn lóhùn o. ìyàwó rẹ tí ọjọ́ lójú ọ̀nà méjì ló pín sí o. ó lè jẹ́ ọpẹ́ láyé ó lè má jẹ́ ọpẹ́ láyé. torí inú ilé ayé tá a wà yìí o ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lóṣogbo ìyàwó sì mú àlè wálé òun àtàlẹ́ sì wá pa ọkọ sórí ibùsùn. ìrírí ló sọ mí dàgbà òpìtàn
ìyàwó àti àlejò dì í. ìyàwó ló di ọkọ lẹ́sẹ̀ mú, àlè ló fi pílò fún lọ́rùn. nílé ayé tá a wà yìí náà ni o. ìsìnpá kanú òwe o, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a mọ̀ ni o. kí làlè ó san fún ìyàwó tá a fẹ́ lé tó bímọ 2 mẹ́ta fún ni. kò sáǹfààní tá a lè ó ṣe ju tòtò mẹ́lẹ́tò náà lọ. pápá tẹ̀ ní kó fóbìnrin lówó. èyí tó le jù nínú ìgbésí ayé ọkùnrin àtobìnrin ni pé tígbéyàwó yín ò bá wọ̀ kẹ́ jáde kúrò ńbẹ̀ o. it is never by force. ọlọ́run ò fi tìpátìkù kò fi ọkọ fún ìyàwó. àwọn ẹlẹ́sìn ní máa ń pé kò dáa kọ́kùnrin ó kò lé ọkọ, kò sí ní tó burú bí obìnrin bá kò lé ọkọ. tó fi jẹ́ pé lọ́sẹ̀ kejì lásìkò tó yẹ kó kò lé ọkọ lágbọ̀kú ẹ̀ tàbí lágbọ̀kú ọkọ ẹ̀ kó jáde kúrò ńbẹ̀ kálàáfíà òjọba. lẹ́yìn ìgbà tọkùnrin àtobìnrin bá fira wọn lẹ̀ ńgbà míì wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń rí àṣìṣe ara wọn, ṣẹ̀ṣẹ̀ máa ń rí àǹfààní ara wọn, wọ́n sì padà tún èrò wọn pa, wọ́n sì padà reunite, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbígbé ayọ̀. ṣùgbọ́n ní moment tí ìfẹ́ rẹ bá ti wà tó bá ti expire lọ́kàn obìnrin tó máa lọ. gbogbo obìnrin pátápátá ló ní expiring date fáwọn ọkùnrin. ó gbádùn mi? sọ pé mi àkàrà sọ pé gbogbo obìnrin ló ní expiring date fún gbogbo ọkùnrin. either boyfriend, either ọkọ àtìyàwó. ọkọ tó pa ìyàwó ńkọ́, God bless you, bẹ́ẹ̀ náà ni ó wà nú ara wọn náà ni. àìmọye ọkọ ló ti lu ìyàwó wọn pa, àìmọye ọkọ ló ti gún ìyàwó wọn pa, àìmọye ọkọ ló ti fi ìyàwó wọn gúnṣẹ́. tí mò ń sọ fún yín gangan ni wípé agbára obìnrin ju tiwa lọ. agbára tiwa ni ká hó lẹ́ẹ̀kan náà ó dẹ̀ ti tán náà nìyẹn. ṣùgbọ́n obìnrin agbára tiwọn ju tiwa lọ. Abba Father, God bless you sir. ẹ sí ẹ kú ojoojúmọ́ o, ẹ̀yin náà lẹ tún ra síkà fún mi lónìí, mo mọ̀ ọ́n lóore o, ní jọra mi lójú o. so abibi àbí kí lorúkọ yín, ó dà ní gbóbìnrin ní yín, kí n sọ pé kò sọkùnrin tó pàyàwó tàbí ọkùnrin tó máa treat ìyàwó ẹ̀. n tí mò ń sọ ní agbára obìnrin, because àwọn èèyàn kan máa ń darí ètò obìnrin, n tó mú mi máa sọ nìyẹn o. wọ́n máa ń rò pé bóyá iṣan là ń sọ nípa ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa agbára, n pé fist màá lù ọ́ tí n bá gbá imú màá fẹ́ náà pa, ìyẹn kọ́ ni wọ́n ń pè lágbára. obìnrin tó lè máàchì ọkùnrin pẹ̀lú fist kò wọ́pọ̀, ṣùgbọ́n lọ́nà míì wọ́n lè wà bóòfù wa o. ọlọ́run ní járí jà wọn, ọlọ́run jẹ́ ní járí bínú wọn o. ó sùn tó bẹ̀rẹ̀ ó ti sùn lọ. bó o bá ṣe ìyàwó rẹ yóò jì yóò kàn máa wù ọ́ báyìí náà ni, yóò máa wù àrà tí ó fi ọ́ dá. obìnrin mà ní o bá rìsíìfù kọ́ obìnrin míì, o rìsíìfù kọ́ obìnrin míì, ó lè má sọ̀rọ̀ immediately, yóò ti jẹ oṣù kó tó máa tú fóònù ẹ fáwọn tán máa ń yẹ fóònù ara wọn wò. ìbáàjágo kan òru yóò jí ọ. ta ni lágbájá, ta ni tàmẹ̀dò, ta ni làkàṣègbè. ọlọ́run kọ̀ wá máa ṣe o, àánú Olódùmarè ní fi wá sílẹ̀ o. bàbá Ìjẹ̀ṣà, welcome my brother. kò ní kù lẹ́yìn lágbára ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jó, tẹ́ ẹ bá wa yọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ kí bàbá Ìjẹ̀ṣà kú oríire, àní fi irú ẹ̀ san fún yín o. lágbára ọlọ́run ẹ̀ ní rógun àdúrún mọ́. njẹ́ ó gbé ń dọ́gba ẹ̀wọ̀n ò ní ṣẹlẹ̀ lágbára ọlọ́run. bẹ́ẹ̀ bá dọ́gba ẹ̀wọ̀n ẹ lọ fáwọn tí ń bẹ́ẹ̀ ló ń jẹ ni o. humanity ló gbé yín lọ. lágbára ọ̀rọ̀ ẹ̀ ní rógun ẹjọ́ ẹ̀ ní rógun ẹ̀wọ̀n. èèyàn jẹ̀bi èèyàn jàre, ẹjọ́ ìṣe nǹkan tó dáa o, kọ́lọ́ mọ́ jàre. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ mi, Àjàó ọ̀rọ̀ Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. mo nífẹ̀ẹ́ yín púpọ̀ o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. inú mi dùn pé bàbá Ìjẹ̀ṣà yóò padà sórí ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. kò rọrùn o, ṣùgbọ́n a nígbàgbọ́ nínú Ọlọ́run. a nígbàgbọ́ nínú Ọlọ́run. a dẹ̀ mọ̀ wípé níbi tí bàbá Ìjẹ̀ṣà wà sábàbí ni, sábàbí ire dẹ̀ ni. Ọlọ́run ò kí ń ṣe nǹkan tiẹ̀ káàyè ọpẹ́ ọmọ yọ o.
bàbá Ìjẹ̀ṣà wà níbi tó wà wọn sábàbí ire lọ́lọ́run bá mi fi ṣe ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwó lọ́wọ́ wọ́n dìtẹ̀ mọ́ wọ́n gbé lọ ilé ẹjọ́ wọn ló fẹ́ dojú ìjọba délẹ̀ wọ́n sá sẹ́wọ̀n ọdún 10 kò lọ́dún 10 ọ̀hún pé ṣùgbọ́n rú àwọn bíi princess tó wà láyé ìgbà náà tí wọ́n dìtẹ̀ mọ́ Awólọ́wọ̀ ò bá padà bá wọn láyé gbogbo wọn ti dà kọlẹ̀ bò ìmíì tó ń lọ ó tún mú ìyàwó ẹ̀ lọ́wọ́ gan ìmíì tó ń lọ ọ̀run ó tún mọ́ ọmọ ẹ̀ lọ́wọ́ gan Awólọ́wọ̀ mọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́yìn ìgbà náà so àwọn bíi kan fẹ́ wá lọ́lọ́ mú bàbá Ìjẹ̀ṣà pamọ́ ìkólọ́rẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ fọlọ́run kọ́lọ́run bá ń dà padà fún nílọ́pọ̀ àìmọye àná Olódùmarè ní fi gbogbo yín sílẹ̀ I love you all God bless you sir God bless you ma God bless you friends oorun ayọ̀ lásùn àní tójú òun dojú kó Abba Father gbogbo gbàtẹ́lò láyé ẹ̀ ní mọ̀nira I always appreciate you sir God bless you God bless you God bless you ó dàárọ̀ oorun rẹ̀ lásùn bye bye o nílé tìyá kan dààmú ń relé mi o ilé mọ̀ ìyá ìyẹ̀rú ọ̀kìn mo ti ń lọ dádì mọ́mì alákàndá ní dágbére brother and sister ó ló tún di ijọ́ mẹ́jọ bólówó ẹni ó tún dọjọ́ mìíràn o bólówó ẹni ó bá mọ̀ pé léyà ìwọ̀fà ó wá síwọ́ oko ríro dádì àmọ́mì alákàndá ló ń dágbére brother and sister ó tún dọjọ́ mìíràn o mo ń lọ tí kú kọ́ ò tàrùn kọ́ ò mò ń lọ àmọ̀dọ́jọ́ mìíràn ká tó ríra dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother and sister ó tún di ijọ́ mìíràn o Mr. Deyemi Azeez from Canada God bless you sir God bless you sir Mr. John Oladimeji God bless you sir Mr. Ṣẹ́gun Òjó Marijo God bless you sir Mr. Olujide Raphael mi ní wáyìntì Ọ̀túnlápẹ́ Táíwò Amos God bless you sir I love you too sir Mr. Maruf Ọláríwájú mi ní wáyìntì lágbára Ọlọ́run God bless you lórí YouTube ń bí mi ní wáyìntì o God bless you God bless you truth is bitter ẹ̀ ní mọ̀nira sir Madam Wumi Adédayọ̀ Mr. Olúwọlé Ògúntégbè God bless you Abọ́sẹ̀dé Ọládàpọ̀ God bless you oorun ayọ̀ lásùn wà ní tójú òun dojú kó I love you all I appreciate you all God bless you bye bye see you. Oh yeah. Please hold it. Hold on, I'm trying to maybe on other platforms. Yeah.
This one keeps bending. What's wrong with this? Let me see. Sorry, I'm trying to set this thing. I don't know. Okay. All right. Okay. So just bear with me because this camera keeps bending. Okay, so good morning everyone, and well, I know some of you might have heard the news, but I felt that yesterday was not the right time. Everybody needed to enjoy their, movie nights, maybe whatever outing, before we give you the not so good news. So first and foremost, okay, it's no longer news that the convicted serial pedophile and rapist is out, and that's no longer news. But I saw some things and I felt like, no, it's better. So this video, before I start, I might not be able to read comments because obviously I'm on multiple platforms, so but if I can get somebody to do admin, I don't mind. So first and foremost, like I said, it's not too good news, and I'll tell you why. Let me start with the good news first. The good news is, like I said years ago, and I've kept on saying, during investigations, we found out that Olanrewaju James Omiyinka, aka Baba Ijesha, we found out that he had dozens of victims. So I speak for myself when I say I spoke and met with about 12 of his victims. So the first news is that at least those of his victims who couldn't speak out, or there's no how you can make it up to somebody who has had to suffer that kind of violence from anybody, any form of abuse, especially by a minor, so there's really nothing you can do that will compensate for their pain or what they've been through. So, but I know that on one side, some of them feel as if maybe they got little justice, because we all know Olanrewaju James Omiyinka, aka Baba Ijesha, should be behind bars for life. But now the number 2 one is, for the few years that he was incarcerated, there were no new victims, at least from him. We've seen so many other cases. We've seen the ones that really ended like badly, but at least for those years, Olanrewaju James Omiyinka, aka Baba Ijesha, stayed away. He was not able to harm anyone. So that's another upside. Now, the third upside is that
Now everyone is aware. So before I continue, this video is for the few sane Nigerians who believe that children need to be protected, loved, provided for. People who believe that rape or assault, sexual assault is evil. This video is for those who still wish to, how do I say it, protect whether their own children or other people from this kind of horrible experience. If you don't fall under the category of these people I've mentioned, you don't have any business here. Except maybe you just feel, I must see Princess Timbari, Princess Molly. But I know some of you are, how do I say, some of you are internet stalkers. Like, if you don't see somebody, like, you won't be okay. So, but if you don't fall in this category, this video is not for you. Now, the other upside is people are now aware. So, schools, when they see him now, they know to be very careful. If you own a school and you see Olariwaju James Omiyinka aka Baba Ijesha around your school premises, you know what to do. Hotels, because he's a known serial pedophile and serial rapist. I'm saying this clearly because he also has adult victims. And I'm sure, you know, if you need to know more about that, just watch my old videos. We're not going over that now. So it's not a matter of, because I'm not a child. No. He does it to children and also to adults. There have been women who have come out. So that's another one. Then landlords. Landlords now know that this is the person that Olariwaju James Omiyinka aka Baba Ijesha is. So you don't have an excuse. Okay? Now, I saw some things, some people sent me a link, and also people have been calling me, this is what they saw online. Look, this video is for intelligent people. You know me, Moraye Clouds. You get any tickle batty. It's people who. Ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ, ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.